الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها bàbá ọlọ́mọ Maulana Gaothu Shabaab wọ́n ń pè wọ́n ní kẹwàá jókòó. أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله bàbá ọlọ́mọ ibi tẹ́ ẹ bá wà ẹ máa bọ̀ ẹ wá jókòó. وتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. شيخنا غوث الشباب شيخنا غوث الشباب منفق الله للرياء. شيخنا غوث شبابي شيخنا غوث شبابي موفق الله للرياء. أنت فخر العارفين أنت فخر العارفين أنت نور لأولياء. شيخنا غوث شبابي شيخنا غوث شبابي منفق الله للرياء. يا سليم لكل صدقا يا سليم لكل صدقا يا حبيب الأصفياء. شيخنا غوث شبابي شيخنا غوث شبابي منفق الله للرياء. أعوذ بالله من الشيطان الرجيم. بابا لما Muqoiba kẹ́tẹ́ lọ tẹ́ǹpọ̀ bá wá jókòó ìbẹ́yìn lẹ́pẹ̀ wá àwọn ọmọ wádìí tí mo bá bí a sí ni. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. máa bẹ gbogbo àwọn àfáà tí wọ́n fi kalẹ̀. حفظكم الله. n tó dáa jù ní pé kí n stand lórí existing protocol. حياكم الله. àmọ́ màá fi èèyàn méjì kí gbogbo èèyàn àfáà wa ẹ dákẹ́ má bínú mo wà time conscious púpọ̀. ìjókòó sì ti di aago rọ̀lẹ́. àfáà tí wọ́n bá sì fún microphone kó sọ̀rọ̀ ó gbọ́dọ̀ operate internationally ni. bàbá wa àgbà tí wọ́n ń jẹ́ mufasiru àgbà fún gbogbo ilẹ̀ Òṣogbo. أدام الله حياتهم. in absentia mo kí bàbá ọlọ́njà rí wọn pẹ́. آمين. gbogbo àfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ lápapọ̀ mo fi bàbá yẹn wá sí àfáà wa àgbà tí wọ́n gba microphone lẹ́yìn tèmi báyìí. olówó orí wa ìjọba gbogbo àfáà. ajali karimu salimole. bàbá wa alfulani ẹ dákẹ́ má bínú
time conscious ní kíkí yín ojú bá ń lọ. حياكم الله Ọlọ́run mọjọ́ wá tí ń ti rí ibi nira tán mi fẹ́ gba àsìkò àwọn ọlọ́lá tí wọ́n wà ń kalẹ̀. حياكم الله Àwa náà ọlọ́lá là ń bá ṣe ó jẹ́ àmọ́ bí wọ́n ṣe bọ́lọ́lá lò tó ọlọ́lá lèmi náà. Lórí náà ìwà ní jẹ́ ó pẹ́ kéékèèké láàrọ̀ ra gé. حياكم Ọlọ́run الله àjá ọlọ́run já rí yín pẹ́. آمين Mo fi àwọn bàbá méjèèjì mo kí gbogbo àfa àpáta biduna adna asabiyan wala istithnaiya láìsí exception ẹnìkan. Mo wá fi bàbá wa abúlẹ̀ sowó. Mo fi wọ́n kí gbogbo personalities. Mo fi brother wa double K. Mo fi wọ́n kí gbogbo personalities àtàwọn tí mi ìdámọ̀. Mo fa àwọn woman classic women sí wa àtàwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n wà ń bì. Mo kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin sisters brothers wa pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. Bàbá ọlọ́mọdà. أبو سلام عليكم سنة نبوية Tẹ́ bá padà dìde báwọn máa sọ microphone lẹ́yìn níbẹ̀. إجابته Mo kí ọ̀gá wa dọ̀dọ̀ èdè ẹ má bínú. Mo kí abímọ. أبيما Fìtínà tá a dẹ̀ ní ni pé irú ọjọ́ òní bàbá ọlọ́mọ òní jókòó. Ẹ̀yin lẹ kó àfáà tó pọ̀ síbi invitation kan bá yín sọ̀rọ̀ Ọlọ́run. Wàhálà táwa ní ni pé a ti rí wàásù gẹ́gẹ́ bíi entertainment. Wàásù dẹ̀ ṣe entertainment. A lè padà jump síbi entertainment ní parí. Bọ̀ wàásù kí làwọn tàná fi gbé wàásù wá ná. Olúwa ní fadhakir inna fa'ati dhikra. سيذكر ما تنكر. سيذكر من يخشى ويتجنب الأشقى. Ọlọ́run ni ẹsẹ̀ rántí báwọn èèyàn tó ń pè wá sí ni tá a sọ fún yàn. And n ti ń kó bá gbogbo wa ni pé mísì tá a wà yìí òkè ibi tá a wà yìí environment tá a wà gbogbo àfáà ti dì sí kòtò kẹnu ó mọ̀ lè tọrọ. Àmọ́ àfáà tí ò bá dì sí kòtò kẹnu ó mọ̀ lè tọrọ bíi tèmi bíi ti bàbá wa àjà àbáyín sọ tọrọ abímọ. Ọ̀nà wo là ń gbà sí ọmọ lò? The ways of harming a child in a physical, sexual or emotional way. حياكم الله. À ń sí ọmọ lò láyé tá a wáyé akán bímọ ní gbogbo abiyamọ ló pọ̀ láyé bímọ bẹ́ẹ̀ ló kù nù wa. Bá a ṣe pọ̀ tó yìí, abiyamọ olóyè rí ọmọ rẹ̀ láwùjọ tí ó dẹ̀ náwó sí ipò ọmọ mi rèé tí ojú ò ní tì í. Wọ́n ní ilé láti kó mẹ́sàn-án mẹ́wàá lòde. Àwòrán rẹ́bẹ̀ tí ayé mo kí bàbá wa dí sọ pé mo fi bàbá wa tí wọ́n jókòó mo fi kí bàbá wa dí sọ pé lákẹ́ má bínú time conscious ni wọ́n sì tún ní gbowó ìyá ọmọ tí ń bá gúnlẹ̀ torí náà ọ̀nà wo là ń gbà sí ọmọ lò àwòrán rẹ́bẹ̀ tí ayé inú ilé mi àti ẹni ó ti bẹ̀rẹ̀ o à ń pariwo bandit níbo ló ti bẹ̀rẹ̀ à ń pariwo páyé rí bó ṣe rí tí ayé bá rí bó ti rí níbo ló ti bẹ̀rẹ̀ wallahi confidently mo sọ fún gbogbo wa pé inú ilé wa náà ló ti bẹ̀rẹ̀ o. Ọmọ tó yọ lórí burúkú ń ta inú ilé náà ni ó ti bẹ̀rẹ̀ ọmọ tí lọ ń gbé bá ń ta yóò kọ́ bẹ̀rẹ̀ sí máa gbé ẹran nínú pọ́ọ̀tì náà kó tó di pé yóò lọ ọ̀tá lọ́mọ jalè ẹ mójútó ma ẹ wo ibi tá a ti ń bọ̀ biological thought gan wọ́n gbé súnmọ́ wa sí mentality wa yìí ẹ̀ka tọkùnrin bá release Isaac Newton physicist ni ó ní 3 million spermatozoa jáde látara ọkùnrin abímọ ó ní yóò pass through fallopian tube ihò fótóró tọ́lọ̀ ń gbé sára obìnrin láti lọ develop tán pè ní zygote nínú womb nínú uterus 40 days alákọ̀ọ́kọ́ ọmọ wà ní sperm tó bá dọ̀kọ́ yọjọ́ ẹlẹ́ẹ̀kejì ọmọ kúrò ní sperm kí ni yóò di yóò dẹ̀jẹ̀ kíkí tó bá dọ̀kọ́ yọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yóò kúrò lẹ́jẹ̀ kíkí yóò di èkìrí ẹran talẹ̀ lọ́mì lẹ́ẹ̀kan ṣoṣo ọlọ́run ó ti egun bọnú ẹran yóò gba aláwọ̀ yóò ya fọ́tò ẹ̀ ń tó fipamọ́ síbẹ̀ ọlọ́run ó yọjú ń bẹ̀ yẹ́yẹ́ bá wọn lọ́jọ́ báyìí. فتبارك الله أحسن الخالقين. gbogbo òde kọ́ lọ́ọ́ ti máa jẹun tó o bá jẹun bí má bínú. gbogbo òde kọ́ láti máa jẹun tó o bá jẹun níbi bínú. kò sẹ́ni tí o ti jẹun ọ̀sán ẹni tó bá rí i kó jẹ mo sọ fáwọn èèyàn yóò sì máa bínú pé yóò jẹun lóde níbi táyé dé. تناجنا بي. mo sọ fáwọn ọmọ mi mo ní láti ìgbà tí a ti bọ́ sínú ooru yìí nìsín tí bá ti jẹ́ báyìí ń yàgbẹ́ wọ́n lóoru ni mo lóoru ni ìbí bá ti wá ń jẹun ṣé lọ́sàn án máa jẹun gbogbo tó o bá jẹun tí ìjọba gbọ́ ní sèpọ̀ lọ́ọ́ yàgbẹ́ sí mi. أمتى إبجا متى. torí náà ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta àgbà aláwọ̀ ọlọ́run yóò fọ́tẹ̀ tó pamọ́ síbẹ̀ yóò yọjú ń bẹ̀ yóò yẹ etí ń bẹ̀ yóò yọ mú ń bẹ̀ yóò yẹ apá ń bẹ̀ yóò yẹ ẹsẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì yọ pumping machine kí ni pumping machine ti ń bẹ lára wa ó ń lọ kàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì heart ó máa ṣe kẹ́ kẹ́ kẹ́
bí ọwọ́ aago biologically wọ́n ní tó bá sáré jù èyí ò ní hypertension tó bá slow jù èyí ò ní hypotension hypotension tó burú ju hypertension lọ wọ́n pín ọkàn sọ́nà mẹ́rin student of biology tó bá wà ń bì right auricle ara ọkàn ní left auricle ara ọkàn ní right ventricle ara ọkàn ní left ventricle ara ọkàn ní àyíká ń bẹ lókè ọkàn wọ́n ń pè ní aorta ibẹ̀lẹ̀ jẹ́ ń gbà jáde sínú ara iṣan tí ń gbé ẹ̀jẹ̀ káàkiri ara arteries iṣan ní veins iṣan ní capillaries iṣan ní bẹ́tẹ̀ bá fẹ́ bàjẹ́ yóò lọ sínú arihatan olóyìnbó ń pè ní lung yóò bá pè ní fùkú láti lọ gba oxygen ó di oxygenated blood nìyẹn ó purify ara rẹ nìyẹn ibi tá a ti ń bọ̀nù ẹ wá wọ ọmọ tá a bí ọmọ wa dáyé tán ọmọ wa bú ẹkún fàkà anna sahala sheikhuna mustapha ahab jumua adéwálé nígbà tí ọmọ tí wọn àwọn èèyàn bí àbáwá àdàmúsọ̀wọ́ adéwálé léèrè pé kí ló ní tọmọ fi ń sunkún ọmọ tá a bí bàtà ẹbí máa yín oṣù wúrà tí o bá tó sunkún àwọn yóò fún lábà wọ́n wá gbé creative imagination kalẹ̀ kí n gúnlẹ̀ níbẹ̀ kí n gbowó ìyá ọmọ wọ́n gbé creative imagination kalẹ̀ àbáwá ní tanaha janabi. Jana janabi amata ibaja amata. ọmọ tó ń sunkún ó ní wọ́n gbé ẹgbẹ́ mi jìnnà nínú ìyá mi gbogbo ọ̀ràn ìbànújẹ́ gbogbo ọ̀ràn wàhálà ó ní mi ìṣe nínú ìyá mi wọ́n bí ọmọ léèrè pé kí ló tó fi sunkún ó lákòókò tí ń pa ńlẹ́kùn ni pé màá tó ń bẹ nínú womb tó wà nínú uterus ó lóun ò dààmú kankan ó ṣe wàhálà. Falani kan fún wàlẹ̀ àkàzánú mi ní tazalafat. ó ní èwo ìbànújẹ́ ni ẹ̀rù ni ó ní ó sí fún mi màtí mo wà nínú ìyá mi. Wàlá rúsíkù máa fòkùn dín wá. ó ní kò sí tó kàn mí pẹ̀lú pé ẹnìkan sọnù ẹjẹ́ á wà lọ bandit fẹ́ gbowó ó ní ó kàn mí nígbà tí mo wà nínú womb. Wàṣàtúwàtú sáríkì. ó lè kọ lẹ́tà síbi kan pé wọ́n ń bọ̀ abẹ́ ó ní bá mo wà nínú womb tí mo wà nínú uterus ó ní kò kàn mí. Wàṣàfùkọ̀tù màgìbù níní. ó látẹ̀wọ́ tẹni tó sọ̀wọ́ sọ́ọ̀tì máa ń pa ayẹ pé ajé ò bùgbàjẹ́ ó ní ó kàn mí bá mo wà nínú ìyá mi. Ilé ìyá ta kọ̀ Ó bẹ́ẹ̀. Tamarọ́kì tún fi lè ìsìnfànjì. ó ní mò ń wẹ̀ bọ̀ fil is found nínú protoplasm which is liquid in nature omi tí o máa lùwẹ̀ nù ìyá rẹ̀ ó ní mò ń wọ̀ bọ̀ nínú protoplasm Fíkúlì àyè àti. ó ní tó wù mí ni mò ń wẹ̀ sí Yẹ̀mí iná yá sàárọ̀. ó ní mò ń yí sọ́tún mò ń yí sósì Lálẹ́ máa fárí ṣù òkìsà. ó ní ibùsùn tí wọ́n gbé fún mi nù bẹ́ẹ̀dì ìyá mi ó ní kò sẹ́kù kankan tí ó gùn mí níbẹ̀. Bímá nání màkàdùmù lálẹ́ àdùn àmúṣàkàt. kó níbẹ̀ wàdúkìtù ni ọlọ́lùbábà làhàkìlì náà ó wàdúkìtù kí ló dé. wà ní mùtúkọ̀rí ìrọ̀lẹ́ àìná náà ó mọ́tàmù tí ó fi. ó ní wà ní mùtù mo sùn wà ní mùtù kọ̀rí ìrọ̀lẹ́ àìná. ẹ dákẹ́ fún mi tábà tí lè já àfa àtẹ̀mí sábà tí kọ̀ọ̀kan fọmọ kéwù èmi mo gbé lórí mi gbogbo èmi àná ha mi lùkú ṣẹ́yìn gbogbo tí mo bá fẹ́ kà mo ti gbé sórí tẹ́tẹ́ náà tí wọ́n sọ ẹ́ máa bẹ́ǹtì máa dá sí ni ẹ sáà máa dáná mẹ́mi lẹ́nu ni torí máa gbá yín dáhùn tẹ́ bá dáná. wà ní mùtù kọ̀rí ìrọ̀lẹ́ àìní náà ó mọ́tàmù tí rọ̀ fi. àfa ni mo sùn ní oorun ẹni tí ayé ti yẹ bí àrò àwọn olóorun àwọn tí abúlé máa sùn oorun tí yẹn máa fi fóònù sí dnd bí àwọn oorun tí àjà máa sùn àwọn oorun táwọn fi fóònù sí dnd pọlọsì ìwọ lò sí náà ìwọ náà tún lọ kásá kan fi fóònù sí dnd ta ni máa connect bluetooth mọ́ fóònù ẹ̀ pé tó bá ríngì tí síkẹ̀ yóò bá lè jí mi déèkì ó sá jí mi. wàdúkúlì bá lè àkìlì lálfàkù jìhìdá. ó ní wà ní mùtúkọ̀rí ìrọ̀lá hain ọmọ tí ó wà nù ìyá rẹ̀ ó ní mo sun oorun ìfọ̀kànbalẹ̀ náà ó mọ̀tà mùtúrọ̀fín oorun ẹni táyé ti yẹ ni mo sùn nínú ìyá mi. wàdúkìtù ó ní mò ń jẹ lùbábàlà ákìlì oúnjẹ ṣe mọ̀ pé nù biology wọ́n ní tíyàwó ọmọ bá jẹun tán digestion ó ṣẹlẹ̀ tíyàwó ọmọ bá jẹun tán absorption ó ṣẹlẹ̀ tíyàwó ọmọ bá jẹun tán assimilation ó ṣẹlẹ̀ ọlọ́run ó jọ oúnjẹ tíyàwó ọmọ bá jẹ yóò yọ èrí ibẹ̀ yóò yọ èéta bẹ̀ èyí tí ó bọ́ oògùn jáde ó bọ́ oògùn jáde èyí tí ó bá jẹ́ jáde ó bá jẹ́ jáde èyí tí ó bá tọ̀ jáde ó bá tọ̀ jáde èyí tí ó bọ́ oògùn jáde ó bọ́ oògùn jáde èyí tó bá ti wá reach end point tó ti di amino acid nínú chemistry tó ti fọ́ọ̀mù glucose ọmọ wa máa gbà through umbilical cord
ìwọ tó so ìyá àtọmọ bá papọ̀ ọmọ yẹn wá lè mí ń jẹ nínú ìyá mi ó ní mò ń jẹ oúnjẹ tó ti reach head point tó ti di glucose lálùfáàkò òjì hidden ó ní upper jaw àti lower jaw ó ní wọn ò kanra wọn nínú ìyá mi. لهذا بكائي ó ní títí fi ń sunkún nù. من تبدل بكعتي ó dákun tí ń sun bàtẹ́ ẹbí mi ni pé mo fẹ́ pààrọ̀ àyè mo fẹ́ kó ń bi àyè ìgbádùn bọ́ sí ibi àyè tí kò sí ìgbádùn ń bẹ ó dáa ìgbádùn wo ni ń bẹ láyé gbogbo wa. gbádùn wo ni bẹ láyé. mo ń sọ nínú ọkọ̀ fún àwọn driver wa bàtà ń travel ní òní mo ní ẹ̀yin tó jù wá lọ lọ́jọ́ orí bọ́dá wa ní ṣé ìgbádùn 24 hours ń bẹ láyé nìsín ẹnì yẹn sọ fún mi ó ní 12 hours kò sí lẹ́mi tí ń gbádùn lọ́wọ́ pé mo rọkọ̀ tuntun mo wà nù máṣẹ́ mi ń gbádùn lọ́wọ́ ìsì tún gba kọ́ọ̀lù pé ẹ̀ ló lágbájá wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Allah. gbogbo bàánú lẹ́yìn tó padà mọ́ kí ló dé táyé wa rí báyìí ó dáa àfàwà Muqoiba ẹ̀tọ́ ọmọ yín o àkọ́kọ́ ẹ̀fẹ̀sìn kọ́ mọ. ẹ̀fẹ̀sìn kọ́ mọ. wàláhì tọ́mọ ò bá ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn o. tọ́mọ ò bá ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn. wọn bá ń tí a fi ń ṣe fàájì ìṣẹ́jú kẹlẹ́ ní bọ́mọ kan ní lọ́wọ́ tí òjò wíwádùn ládùúgbò tó ní pé kò lẹ́sìn o. Ayyakumullah. kámá wẹ̀ lómi tí máa ń ṣègbéraga ní pẹ̀lú àníbẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ń ṣègbéraga. owó tá a fi rán ẹ̀kan lọ múra lọ́wọ́ fi ń nàkàn à ń sakọ sí tọ́mọ àmọ́ ṣègbéraga ládùúgbò. ẹ̀kọ́ mọ̀ yín lẹ́sìn gbogbo tó bá ní láyé tó bá ti lẹ́sìn kò ní kú lábẹ́ tẹ́ǹtì yín o. ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ mọ̀ yín ní wà. The greatest fraud in life is religion without character. àwọn èèyàn nímọ̀ lónìí kí mo sọ. àwọn èèyàn nímọ̀ lónìí. wọ́n ní ọlá lónìí. wọ́n ní ọlá lónìí. àmọ́ wàláhì wọn ò ní wà. ò ní wà. kódà gbogbo àwọn obìnrin náà ò ní wà obìnrin tí ẹwà bá sì gbé wọlé ọkọ wàláhì wà lè lékún mbẹ. subhana rabbika mo pariwo àti mo fẹ́ gbowó ìyá ọlọ́mọ. ẹ máa bọ̀ pa dà ṣé bí yẹn jẹlẹ kí pa bá ní jẹ wà máa bọ̀ yẹn jẹlẹ wà á ti mọ̀ pé mo ń jẹ ní mọ́ndé yìí ẹ máa bọ̀ báyìí. ẹ̀yin lẹ́ mojú àwọn àní dá bàbá ọlọ́mọ láàmú mọ́ èyí ṣe é bú ni o yóò ti wò pé wọ́n tún ń bu báwọn kí ló kàn ń bẹ̀ àjọ wà dáadáa ni àbí mánìjà sáàjọ wa ni. àbí. afẹ́gbẹ́ òye ọlọ́mọ. owó yọ. kódà kí gbẹ́ni tó bá jẹun níbí àsìkò tá a ní ìdíwàládé yìí. àsìkò tá a ní ìdíwàládé yìí. èmi mi bùkátà sí nǹkan kan tí n bá lò òde èkó bàbá wa dá. àwọn àfáà wa wọ́n yìí bùkátà sí nǹkan kan míì tí wọ́n bá lọ sóde. torí tá a kú lò láyé ọlọ́run ti kó fún wa wo àwọn àfáà yẹ èsà àfáà bájọba ṣiṣẹ́ o. àwọn àfáà yẹ. àwọn àfáà yẹn. àlùbáríkà bàbá àjà láàárọ̀ yìí báyìí tílẹ̀ mọ́ yìí. tílẹ̀ mọ́ yìí. Ayyakumullah. àwọn ọmọ mi ẹgbẹ́ ti rẹ́rìn. jíbà àárọ̀ tílẹ̀ mọ́ yìí. kí ni wọ́n fi jí mi lójú òun láàárọ̀ yìí. Ayyakumullah appointment ni Ayyakumullah. wọ́n ti fún mi lápọ̀ìntmẹ́ǹt ní federal government báyìí láàárọ̀ yìí. n tí ì sọ fún ọ nílẹ̀ àárọ̀ tílẹ̀ mọ́ yìí. àwọn ọmọ mi kọ́kọ́ send letter of appointment sí. mo ní ẹ ṣàdúrà. bàbá àwa fẹ́ reform ojú ọ̀nà yìí a fẹ́ reform ẹ̀ reformer la fẹ́ jẹ́ a fẹ́ reschedule ẹ̀ a fẹ́ reorganize a fẹ́ tún tò a fẹ́ reunion èka tí o kàn yẹ kí mo á sọ káwọn àfa yẹ lẹ́nu tiẹ̀ lọ́hùn. làákàyè tá a fi ń ro gbogbo nǹkan ẹ̀ sọ̀rọ̀ pé tó súnmọ́ ni pẹ̀lú àwọn propaganda mi máa ń sẹ́ gbogbo ìgbà ni làákàyè tí fi wo kí orí tó wo ìbò yẹn ha dictionary sórí ó máa sọ káwọn àfa yẹ àwọn fẹ́ rí ṣẹ̀dú rẹ̀ bóyá àfáà náà mo ti yẹ lọ gbàdmíṣàn fọlọ́nbíọ́ gbàdmíṣàn kódà kó ṣe nd àbí nc lọ́ọ̀bà ṣe mo fọlọ́nbíọ́ admission sí 1,000 ságbà fìyókùlẹ̀ fọlọ́n ráfàtí kọlẹ̀ tí mẹ́rin lu wa lọ́bẹ̀ lọ wọ́n sì lé lọ skútà mírù lọ tí ò lóko àbí. Muqoiba bushraka al-walima. Muqoiba bushraka al-walima. ẹ dúró sẹ́ni tí mẹ́ta sọ fún mi yóò ti yé mi yóò padà yé mi àwọn ẹ̀jẹ̀ ń gbé láti bí mo mọ̀ èmi gan ní kọ̀kọ́ gbé tí bá ti wá gbé wá ní ibi nafsi la mahalata habudawu tí n bá ti gbé látọ̀dọ̀ tèmi ìmọ̀ wá wu abúlẹ̀ ọba tó ti sẹ́yìn bó ti sẹ́yìn ò ní jẹ́ ṣubú láéláé. Amina. bàbá aráyédùn sọ̀rọ̀ kẹ́lẹ́ ẹ̀ka pé ẹnìkan ní ke oníkóló kàwé pẹ̀lú pẹ́ẹ́lì kan sọ pé ke. àbí. bó ẹni tí o bá ti tọ́ ọlá wò rí gbogbo ọlá yóò máa dàbí ìrànlọ́ lójú ẹ̀. tí o bá ti tọ́ ọ láwọ̀ láyé gbogbo ọlá
Ná lójú ẹ̀. Bàbá tó bí mi wọn ò lówó táyé mọ̀ ni àmọ́lọ́lá ni wọ́n inú ọlá wọn ti bí èmi kò jẹ́ nǹkan kan ó lè jẹ mí lójú. Mo súnmọ́ àwọn tọ́lọ́ ń kẹ́ mi ṣe hàn hàn. Mo súnmọ́ àwọn tọ́lọ́ ń kẹ́ mi ìtọrọ owó lọ́wọ́ wọn. Lẹ́nu mi fi ká ọ̀rọ̀ lẹ́ni wí ẹ̀. Mo sọ kò sólówó jọjọ agbulẹ̀ ló dúró yìí láńlọ́ọ̀dù mi àjọwà ládùúgbò ni àwọn náà jókòó yìí abulẹ̀ mo tọrọ owó lọ́wọ́ yín rí. Ara dodododo mi má sàlàmbá débi bá àyín bìyàn lè lójú ayé pé ṣé mo tọrọ owó lọ́wọ́ yín rí. Bẹ́ẹ̀ni. Ara kódà ganjọ́ tí o ti tó báyìí àwọn abulẹ̀ lájọ wà níjọ́ náà. Jọ́ tí o ti tó báyìí. Tí o ti tó. Àwọn tájọ wà ní mi ò sì béèrè rí. Torí náà yín àǹfààní ẹ pákéjì ara yín abulẹ̀ kí lẹ fún yín ọlọ́mọ. Kí lẹ fẹ́ fún yín ọlọ́mọ. Wọ́n níbi tó lówó bá ti wà káàfọ́ mẹ́wàá ọkọ̀ gbé wọ́n ní kí n sọ̀pọ́ọ̀tì yín ni. Àbí. Ó yá lọ́ máa ń bá abulẹ̀ wádìí kí lẹ abulẹ̀ ó fún yín ọlọ́mọ. Ẹ bá kí bọ̀ sí ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Yín ọlọ́mọ dà. Ìyá ọlọ́mọ dà. Mo nídìí yín ọlọ́mọ báyìí. Níbo ni ìyá ọlọ́mọ wà? Mo nídìí yín ọlọ́mọ báyìí. Bọ́lá wà. Ìyá ọlọ́mọ. Wọ́n lọ dá ọmọ lóhùn. Tó àìjọ wọn lóhùn tá mo fẹ́ kẹ́ máa bọ̀. Torí yẹn gbọ́dọ̀ máa wo ojú àwọn tí wọ́n máa sọ fún pé ẹ kú náwó àná àtẹ̀yìn ẹsìn wọn àná. Bẹ́ẹ̀ni. Àsìkò yìí àwọn kan wà tẹ́kẹ̀ sọ pé ẹ kú ẹsìn wọn àná. Ẹsìn àná. Àwọn tí wọn òjò ń jó sófò nù ẹ ti mọ wọn. Yẹn wá kí àwọn míì pé ẹ kú náwó àná ẹ jẹun bẹ́ẹ̀ sì lẹ tulẹ̀ kẹ́ tó lọ. Bẹ́ẹ̀ni. Ọ̀sẹ̀ wa lo òde ọ̀sẹ̀ jẹ̀sọ̀ àmàlà mẹ́ta ò lè fún yọ lọ́mọ 200 naira. Olówó ti fi gbọ́ kadà nù. Ọ̀sẹ̀ lọ́dà alájà ní ẹ̀gbẹ́ ẹ̀mbásí mẹ́kọ́ lọ fi 200 rẹ̀ jẹun tí ó bá ká. Àbí. Abúlé tẹ́fì lu ayé tán lọ́ọ̀ níjọ́ tán lọ́wọ́ yín. Amina. Abúlé làwọn fún ìyá ọmọ ní sum of 100,000 naira. Ẹ bá kí bọ̀sẹ̀ ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Ṣé transfer ni sà? Manager dà. Manager dà. Manager yìí ó bòde jẹun. Níbo ni manager yẹn wà? Níbo sì manager máa bọ̀ báyìí. Manager yìí dà. Maulana Gaothu Shabaab ni wọ́n ń pè yín. Nọ́mbà sẹ́mi ní gbowó lọlé ni. Ẹ lọ dá kinní yẹn padà ẹ má gbé sí iwájú wọn bẹ̀ yẹn. Mo fẹ́ kẹ́ má kàn ní abalọ́dọ̀ abúlé ni. Èmi náà fún ìyọlọ́mọ ní 100,000 naira. Ó yá. Wáyé di ìṣẹ́ká fún ká ṣàbíká transfer. فتحنا أبواب السماء بماء منهمر Ó yá kí n lè gba 500 níbí. وفجرنا الأرض عيونا Ó yá. Mo ní kí n tún lọ Muqoiba. فالتقى الماء على أمر Ajá àbá tí wọ́n wọlé ẹ má bínú sà. قد Ó kì í قدر sà orí owó ni mo wà ní mo fẹ́ gbowó fún ìyọlọ́mọ ni. أهلا Iṣu tí mo dẹ̀ ní ni pé tí èèyàn bá ti fún ìyọlọ́mọ lówó mi ní tí kí. إيه 100,000 tèmi ní àbí. Sọ pé gbà. Gbogbo ẹ̀yin tẹ́sí máa ń ṣẹ́wó fún wa ẹ gbọ́ o ẹ̀yin aṣẹ́wó. ìyá sẹ́wó Owó tẹ́ fi ń ṣẹ́wó fún wa ti pọ̀ ẹ má tún máa yọ ń bẹ mọ́ Ẹ má o. tún máa yọ ń bẹ̀ mọ́. Kí mo sọ? Owó tẹ́ ẹ fi ń ṣẹ́wó fún wa ó ti pọ̀. Ẹ má tún máa yọ ń bẹ̀ mọ́. Ẹ tún àwọn kan nu yín tún yọ níbẹ̀. Wọ́n ń yọ ń bẹ̀. Màá ṣẹ́ owó 50,000 ní 60,000 èlé àmọ́ ṣẹ̀ríà á lọ lórí èyún lọ́tọ̀ níjọ́ táwọn fẹ́ dájú èyún. Ọ̀tọ̀. Táwọn èèyàn bí mi lè wé ṣẹ̀ríà faramọ́. Ṣẹ̀ríà ò faramọ́ o. Táwọn fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀ríà. Ṣẹ̀ríà ò faramọ́ ká fowó wa ra owó tí ò ní válù kankan tó ju pé owó tí ń fi rírí rà náà ní ìfi tó tuntun rà lọ. Àbí. Ṣẹ̀ríà ò faramọ́ àmọ́ àtún gbà lọ́wọ́ yìí ẹ wàá tún ṣẹ́wó fún adé àtúwá kàtì inú ilé. Yóò wá dín. Ẹ má dán wò. Wọ́n rò pé ẹ fẹ́ dé lójú agbo ni àtọ́jú náà ẹ dákun yọ lọ́mọ ẹ jòkó báyìí. Ìyá ọlọ́mọ ẹ jókòó. Mo fẹ́ ká máa wojú àwọn tẹ́ kìlọ̀ la pé ẹ kú náwó. Abúlé tí wọ́n jókòó lọ́wọ́ kan yẹ wọ́n fún yín ní 100,000 owó yọ ọlọ́mọ. Èmi náà ẹ jòkó náà ẹ jòkó ẹ lọ́mọ kí ẹ létà ẹ kíyàn tó pọ̀ wá ẹ lọ́mọ kíyàn àkànbá yín kíyàn báyìí ni ẹ kíyàn báyìí onídàá àwọn tẹ́ ń dìbò fún tẹ́ ń dúró lóhùn ní wákàtí kan bá ṣe ń kí náà ká yìí ni. فتحنا أبواب السماء بماء منهمر Èmi náà owó abúlé ti lọ ìyá ọlọ́mọ àkànnàbà wọlé fílẹ̀ lẹ́nu sákànnàbà ìyá ọlọ́mọ ni tẹ́sí ìyá ọlọ́mọ ni. Ọgbọ́n lè yí o. فالتقى الماء على أمر Báńkì wọlé ń lò قد Union. قدر láti èyí lọ ẹni 100,000 lákàntì ọkọ yín tẹ́ gbà àkáǹtì mi lẹ́yìn eléyìí àkáǹtì yín ni ká máa fi lẹ̀ èmi náà 100,000 ẹ dákun ẹ má dà mí láàmú ẹ rí ìgbà tó di owó tán àwọn obìnrin wá dìde àṣẹ wà lójú àgbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀. وفتحنا
أبواب السماء بماء منهمر. bàtà abúlé tẹ́ẹ̀fì lu ayé tẹ́kùn ní tẹ́lọ́wọ́ yín. آمين. 100,000 tẹ́ fún ayé ọlọ́run bá ń sọ 100 billion mọ́ yín lọ́wọ́. آمين. wàlà hàwùlà wàlà quwwata. إلا بالله. ó yá èmi náà ń bọ̀ dákun èèyàn ń bọ̀ dọ̀ yín. èmi náà ìyá ọlọ́mọ ẹ̀ wo bí. èmi náà ń lówó lọ́n tèmi tájúlẹ̀. ẹ dákun gbogbo àwọn tá a wà lọ́dọ̀ yẹ ọlọ́mọ kọ́mọdé ẹja kọ́mọ kúrò bọ̀ ń báyìí. bẹ̀ ẹja kúrò ń bẹ̀. èmi Gaothu Shabaab náà 100,000 naira ó yọ ọlọ́mọ ẹ Dubai. Maulana Gaothu Shabaab náà 100,000 naira. mo wá lè fún yọ ọlọ́mọ ní 150 mo kọ́ wà báyìí ẹ dákun. mo ń bọ̀ má padà ànáṣe owó yẹ dákun mo ń bọ̀. mo lè fún yọ ọlọ́mọ ní 100,000 Muqoiba ẹ̀ ń kọ́ni káàkiri ayé. àwọn àwọn olè kọ́ni lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀ fún 100. ó yá. Alhaja wa Olúwatóyìn kàfílà àwọn dà tí abúlé bá sì fi dá kọ ẹ ná àwọn ni wọ́n ní dẹ́bọ̀ tó wà níwájú yétí mama àwọn dáná ẹ jẹ́ kí n rí wọn mami kò ní bàjẹ́ fún yín láéláé ẹ jòkó tí wọ́n bá fi hàn nírú òde báyìí tí wọ́n bá tiẹ̀ fi pókó yàn sẹ́mi Gaothu Shabaab létí wọ́n mọ̀ pé ntọ́lọ́hún kẹ́ni ntọ́lọ́hún òkẹ́ náà wọ́dọ̀ wa ò mọ̀sí mi gbọ́ àmọ́ tó o bá ti ní mọ̀sí gbéraga áyì ló mustakibi irúmọ hétí ẹ̀ baba àwọn tó ń fọ lọ́wọ́ nulẹ̀ à ń dọ̀bálẹ̀ fún ọ. bẹ́ẹ̀ni. ẹ tó bá mi jà fún ní appointment tí mo gbà yìí láwo bí mo ṣe dọ̀bálẹ̀ nulẹ̀ lẹ́jọ́ tó sọ fún mi pé ọ̀gbà appointment. ní ntọ́ ní ẹni tó tún fẹ́ fún ọ náà tó ṣe báyìí sí. ìyá ayé tí màmá tẹ́ẹ̀fì lu ayé tán àbí kí ni mo kọ́ bá ń ṣe báyìí fún. Muqoiba kí ló kọ́ wọn ṣé ẹ ti mú nǹkan ni. ẹ mú nǹkan náà ẹ dó tì mí alájà kàfílà kí lè fún iyọ̀ ọlọ́mọ ẹ dákun bá kẹ́nìkan ló bá yín bá wọn àkànnàbà ẹ lọ fún wa báyìí ẹ dẹ̀ tẹ́ mọ ẹ tó fẹ́ fún wa 150 mo wà. وفجرنا الأرض عيونا. bàbá àjà ẹ má bínú ọ̀rẹ́ náà là ń bọ̀ o mo fẹ́ kí fún abalẹ̀ gbọ́ wẹ̀yìn ẹja dùn àwọn ìyá yìí nínú àká ní òròyìn ìbímọ ní tó rọrùn olóyún tiẹ̀ ọwọ́ tó ń kàyàwó rẹ lẹ́sẹ̀ nínú oyún obìnrin kan kọ́ni kan tó fẹ́ ó ní ẹ̀rọ bó ṣe gbún ìwé ìṣòwò náà lọ kọ́ tẹ̀ka sáà tiẹ̀ ṣé bó ṣe fẹ́ nu ọkọ́ tẹ̀ka sáà tiẹ̀ ó wá lé ẹ̀rọ bó ṣe gbún ọ̀tún ti lẹ́sẹ̀ nínú oyún ìwọ nu ọlọ́nu èló ní bẹ́ẹ̀ ẹ kẹ́ bá ń gbọ́ nọ́mbà lásán sọ̀rọ̀ pé ọmọ owó kan tiẹ̀ èmi ò mèrè tá gbowó kà mọ́ gbẹdẹ ní ìsẹ́ rí báwọn tábìlì pé èló ló dì ó mọ èyí tó dì báwọn agbowó kàrí ò lè jèrè ń bí má wulẹ̀ bá a kà á ìlú dowó kò ní bàjẹ́ láéláé ẹ ní ṣubú láéláé ọ̀rọ̀ fà náwó màkánà nàlíyà. Alhaja Balkis okeke aba mixture àwọn dà ìyá wa tí wọ́n fún wa lówó nísìn Muqoiba ti ròyìn yín fún mi pé ẹ ti ṣe kó tó di ọjọ́ òní ètò ẹ̀fílẹ̀ ẹlẹ́yẹ kí ẹ má ṣàlàyé ìfilẹ̀ ní ọba òní jó tán lọ́wọ́ yín o ẹ sàmì dáadáa Amina. gbogbo àwọn tí wọ́n ní impact nínú láìfù tiwa àwọn kan náà sáyé wọn dáyé wa táyé wa fi rí báyìí ọlọ́mọdé ó tán lọ́wọ́ tiwọn náà. Àmín. gbogbo wọn náà máa rà àfa àdúgbò yín fín má jẹ́ ó dáa fún àmọ́ tó bá yẹ lọ kọjá mọ́ yín lọ tó bá yẹ dáa fún máa ń lọ. spíkà tó wọn náà kọjú spíkà sínú ilé wọn lásùbà wọn ò ní sùn ládùúgbò yẹn tó bá yìí sọ fún ọ pé ọ̀sẹ̀ kọjú spíkà ẹgbẹ́ ayé lọ kóòtù ilé mi mo wà inú ilé mi mo sì wà ọkù ládùúgbò ni ọyẹ fáìtì mi ládùúgbò. Fafatana. àwọn dà ẹnìkan mo sẹ̀rí látẹ̀ kan ó kọ́ tẹ́ dákọ̀ fún mi tálẹ̀ tó dákọ̀ lẹ́ẹ̀kan. opsi kie sista Ọpẹ́yẹmí àwọn dà ó yá ẹ dákun àwọn tani bá a bá kan nàbà ẹ jọ. ẹdun sáwọn ni thank you very much ma ẹ tún wá dìde fẹ́ fún wa lóye ẹ tún dìde kò ní tán lọ́wọ́ yín o kí lẹ fún wa ma ẹ dúró báwọn ẹ dúró. ẹ jọ wá lójú. bàbá àgbàmù fásitì ẹ dàgẹ́ ẹ bá ń wí kankan fún wa ẹ bá ń sọ súrà kan fún wa amin bisimilayi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka bàbá sábà tó yẹ sàdúrà fún wa wàláì 50,000 ni wọ́n fún wa wọ́n tún wá ń dìde bọ̀ 2,000 ni ó fún wa ẹ máa wò yóò ní ẹ̀yàn fẹ́ máa bọ̀ 2,000
ìyá àfa náà ẹ má lọ bẹ̀ mọ́ 2000 ìyá wa 50,000 naira kò ní tẹ́ lọ́wọ́ yín Àmín. Alhaja wa Halima Talausa àwọn dà Alhaja wa Halima Alausa àwọn dà pẹ̀lú àbúrò wọn ìyá Pàṣọ àwọn dà àwọn màmí wọ́n ní dáàtì lọ tí ń bọ̀ bí bá kánsílọ̀ tí ò wọlé àwọn dà mà kí ni wọ́n ní kí má kàǹtì wá ẹ dákun àwọn ni àwọn mi wà ẹ bá ń gbọ́ iye tí wọ́n fẹ́ tẹ̀ màmí náà ti tẹ̀ ń bẹ̀ yẹ ọlọ́run níjó tẹ́ lọ́wọ́ yín o 20,000 ọlọ́run sọ ti 20 billion mọ́ yín lọ́wọ́ wàlá sọ́fà yọ ọtí kàrọ́ bùkẹ́ ọba àdá ẹnìkan wá ń bilẹ̀ kan Ajiwa Ismail Darun Naim 20,000 naira bàbá kò ní tẹ́ lọ́wọ́ yín láyéláyé wọ́n ti tẹ̀ account number ẹ dákun account number ẹ mọ̀ mi bá ń ṣiṣẹ́ wọn sẹ́ni mọ́ ní dàlú yẹ kó ṣiṣẹ́ yẹ àmọ́ ntí bẹ́ẹ̀ ń dẹ́ mú bikini yẹn ni ló bá yóò mú bẹ́ẹ̀ ló bá àwọn ẹ̀ka wà tó yẹ kó ti sàgbà wá sí yóò máa ṣe wá sí mi kẹ́ máa mutí láwọn léyìí tí yóò kẹ́kẹ́ tó wá lì. Alhaja wa Hidaya àwọn kan bẹ̀rẹ̀ àkànnì nàbà ń bí ẹ̀ tí ì mú lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n máa pàkànnì nàbà yẹn fún wọn bí gbà náà. Àwọn ìyá mi ń bẹ̀ yẹ àbí kí lẹ kó kọ́ wọlé gan. Alhaja wa Hidaya. Ìkọ́ aláṣọ Èkó aláṣọ. Ó kọ́ táyì nǹkan sọ́kọ̀ owó ìyá ọlọ́mọ ní àbókọ́ iṣẹ́ tẹ̀yìn tẹ́lẹ̀ sí. Lágbàá fẹ́ alẹ́ kẹ́kẹ́ káwa pẹ̀lú Èkó kan tẹ́ ń gbà. Àlẹ́ ní tó fi ọlọ́mọ lówó wọn sọ̀rọ̀ Èkó. Ó yá. Wọ́n ti fún wọn kò ní tẹ́lẹ̀ wọ́n yín wàlá àwọlẹ̀ wàlá kú wọ́tà tátúni ó dà èmi náà fẹ́ dá sí owó ìyá ọlọ́mọ àwọn ènìyàn gbọ́dọ̀ náà wọn ò pè mí bọ̀ èmi náà fẹ́ dá sí owó ìyá ọlọ́mọ o ìyá ọlọ́mọ ẹ fi mọ́níjà lẹ́lẹ̀ adé ẹ fi mọ́níjà lẹ́lẹ̀ ẹ máa wá wo àwọn tẹ́ kì í báyìí ṣẹgbọ́ àwọn ẹ ṣeun wàlá ẹ̀ tí yóò bá fún ìyá ọlọ́mọ lówó tó bá ná olórin lówó appreciate ẹ̀ ẹni tó bá fún yàn ọlọ́mọ lówó ìbí náà wọ́n fẹ́ débẹ̀ Amiru Shabab àtàdàmálì sọ ti di bá nísìnyí 10,000 naira mo bá ń gbà lọ́wọ́ àtẹ̀sílíìmì àdìsọ́pẹ́ gangan fún rẹ̀ kò ní tẹ́ lọ́wọ́ yín láyéláyé gbọ́n tó lè ṣubú lágbára Ọlọ́run á máa ga sí i ni wọ́n máa wòran 10,000 naira afáwa 2,000 naira bámi àgbà àdìsọ́pẹ́ 5,000 naira àwọn àfa náà náwó wọn o. bàtà ń kéwù làwọn èkì sá. bóyá àfa tẹ̀ wọ́n díẹ̀ màá Pablo ẹ má wọ bẹ́ẹ̀ mọ́ o. owó Darussalam ó ti wọlé. bàbá wa gbà àfa wa gbà. asunkúngbadé bàbá olóòní jẹ́ tọ́lọ́wọ́ yín. 2,000 naira ó yẹ máa mú bọ̀ lọ́wọ́ kan náà gbogbo àwọn àtàwọn alábẹ́ tẹ́ǹtì pátá. ìyá ọlọ́mọ la fẹ́ gbowó fún. bóyá ní tí oṣù bẹ Yorùbá wà níbi ká ṣe èbó. ìyá ọlọ́mọ la fẹ́ gbowó fún ẹ máa bọ̀ lọ́wọ́ kan náà. àpọ̀jù báwọn lábẹ́ tẹ́ǹtì yìí o. ṣé ẹ̀ka wá wá ẹ̀ yòòṣù wá ní mọ́wó lọ bí kó mọ́. bọ́dà wa yìí wọ́n bù ú 5,000 ọlọ́ọ̀ni tó tán lọ́wọ́ yín. mo mọ̀ bọ́dà wa kò ní tán lọ́wọ́ yín 5,000 naira. ìyá ọlọ́mọ sẹ́ẹ̀ ti ń wò ó sẹ́ẹ̀ ti ń wò kalẹ̀. máníjà gẹ́gẹ́ òfò ìyá ọlọ́mọ wa kò lè mú wa. díìlì ti ń ṣe kọjá kó mú ìyá ọlọ́mọ wa. sísítà wa 5,000 naira kò ní tán lọ́wọ́ yín láyéláyé. bùrọ̀dà wa yìí ọlọ́run ní tí ó tán lọ́wọ́ yín 5,000 naira ẹ̀dá kẹ́ mọ́jọ búlẹ̀. ó yá owó ìyá ọlọ́mọ lọ́wọ́ kan náà. ẹ̀dá mọ́ owó ìyá ọlọ́mọ wa lọ́wọ́ kan náà. mo bọ́ lọ́mọ jíjó ọ̀pẹ mo bọ́ lọ́mọ jíjó ẹ̀yẹ ọmọ tàbí oníyàn kó àwòjèrè ọmọ wa ọmọ tàbí oní. àwòjèrè ọmọ ọbọlọmọ jíjó ọpẹ́ ọbọlọmọ jíjó ẹyẹ ọbọlọmọ jíjó ọpẹ́ ọbọlọmọ jíjó ẹyẹ ọmọ tàbí oníyàn kó àdàgbà nílá
jíjà fáfá bàbá ọlọ́mọ kọ́ èèyàn ní wọ́n máa tí ò rí ọlọ́run ní dọ́là èèyàn ní wọ́n máa tí ò rí ọlọ́run máa ní dọ́là. Wọ́n á dá débi pátápátá ọlọ́mọdé tọ́lọ́ wa o. Amina. Ọlọ́run fọpọlọpọ̀ rọ́pò fún wa. Amina. Wọ́n ní irun mú lówó kò ṣeé fàtu. Bẹ́ẹ̀ni. Mo láṣìwí ọ̀rọ̀ ni. Àṣìwí ọ̀rọ̀ ni. Ní ẹ bá farabalẹ̀ farun mú ìyẹn ó fàtu tán. Bẹ́ẹ̀ni. Ẹyin jù lówó kò ṣeé fàyọ. Wọ́n á dá mọ́wó débi ọlọ́mọdé tọ́lọ́ wa. Amina. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. lábẹ́ pé Suratul Quraish láàké fún Gaothu Shabaab. Maulana Gaothu Shabaab. Ọlọ́run kó dákun. Ẹ̀rí bá ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú steez. ẹ ń ṣe wàhálà Kése bíi ti Rọ́ìdù. fún Islam lọ́sàn-án àtòru yín. Kì í ṣe wáàsí àkọ́kọ́ tẹ́ ẹ ti ṣe lónìí nì. Bọ́lọ̀ ń fẹ́ kílẹ̀ tó tún sú ẹ tún lé lóde wáàsí. Allahu akbar. ẹ wo bẹ́ẹ̀ ti ṣe wàhálà látàárọ̀ bẹ́ẹ̀ ti ń ná mímọ̀ lẹ́nà ogún àti ara yín. Ọlọ́run kó dákun sáà méjìlá ọ̀sán àti tòru. Kọ́lọ́n kó dáhùn kó máa bá àfẹ́sẹ́ ẹ̀sọ́ yín o. Amina. Bisimilahi Suratul Quraish. Bismillahirrahmanirrahim. Li'ilafi Quraish. Ilafihim rihlata ash-shita'i was-sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Àti wọlé Rawdatul Kalam. lẹ́ẹ̀kan náà a máa lọ sí ọ̀dọ̀ òdòdó èdè. Àwọn ni wọ́n handle microphone nísìn gẹ́gẹ́ bí ètò bàbá ọmọ. Àmọ́ kí a tó lọ sọ́dọ̀ wọn bàbá wa ìmáàmù wa Ajíṣọpẹ́ wọn ó ṣe àdúrà àlùbáríkà fún ọmọ wa Manaro. Akí bàbá wa Kéwúgbadé bàbá wa Ajíṣọpẹ́ wọn ó ṣe àdúrà àlùbáríkà. Bàbá wa kábíyèsí alájù ẹ̀ akí wọn o kábíyèsí o. Ọlọ́run ní jó bàjẹ́. Akí wọlé yín Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. Àmín. Mo kí brọ́dà mi Edunjọbí Ẹ̀mí bàjẹ́. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ sà. Amina. So bàbá wa Ajíṣọpẹ́ àdúrà àlùbáríkà lẹ́ẹ̀kan náà. Ẹ dákun. ويا من نجانو عن من طوفان يا من عليه توكل والرجاء. Ẹ dákun nígbà tí níbi tí a dé yìí ibi tá a dé yìí bí a ṣe ń kí Maulana Sheikh Gaothu Shabaab.